ó ti di ti wèrè. Ó ti di ti wèrè. Ó ti di ti wèrè. Ní kùtùkùtù òwúrọ̀ akọ́jí gẹ́gẹ́lẹ̀ láì gbé ní péjì àwọn abódì bèbè wọ́n tún ṣípẹ̀ báwọn ewé gẹ́jì jọ máa ṣeré. Ìgbà yẹn ni mo gbà pé ọ̀rọ̀ indọ́sírì yìí ó ti di ti wèrè. Ó ti di ti wèrè. Ó ti di ti wèrè. Ọ̀rọ̀ indọ́sírì yìí ó ti di ti wèrè. Ó ti di ti wèrè. Ó ti di ti wèrè. Jíjí ni mo jí ni mo fi ń wòran ọkàn ọ̀rọ̀ indọ́sírì Naija ó ti di ti wèrè. Nígbà tí wọ́n ti kọrin wèrè tán ráwọ̀ ènìyàn bá wọn jó wọ́n ti wá sórí ìgbẹ́ni tí kò bá ti kọ wèrè kò lè rí kókó ṣe bẹ̀ ó ti di ti wèrè. Wọ́n lórí tí kò bá make sense ní kóró fẹ́ máa gbọ́ olùgọ́dà fi yan nígbà tí wọ́n mọ bó ṣe lọ lórí títí ọlọ́dà àwa kọjá ọmọ la máa gòlé tó ti wá amúpẹ̀rù rẹ̀ máa wọ olókè lẹ́ ń wò. Ṣé bá ti kọrin láti gbé ní gàṣẹ́wọ́ Naija bíbọ̀ parẹ́ bí gbogbo ẹ̀ rọ́kàró ti di tán mọ́ sóko ẹ ti gbọ́ tún bàtà tọpọlọpọ orin ẹlẹ́kọ̀ọ́ àwọn yẹn ń kọrin ọgbọ́n tẹ́lẹ̀kọ́ ń bá wọn gbọ́ ẹjẹ́ lọ máa ti pẹ́ bá green kórè yín lè lọ́rọ́ rẹ̀ títí dìgbà ìtọ́mọ́ láì ṣe ti wèrè rọ̀ akọ́jí gẹ́gẹ́lẹ̀ láì gbé ní péjì àwọn abódì bèbè wọ́n tún ṣípẹ̀ báwọn ewé gẹ́jì jọ máa ṣeré. Ìgbà yẹn ni mo gbà pé ọ̀rọ̀ indọ́sírì yìí ó ti di ti wèrè. Ó ti di ti wèrè. Ó ti di ti wèrè. Ọ̀rọ̀ indọ́sírì yìí ó ti di ti wèrè. Ó ti di ti wèrè. Ó ti di ti wèrè. Àní ó ti di ti wèrè nígbà tí mo mórin mi dẹ́kọ̀ wọ́n ní global rap kò lè jẹ lọ ní Naija àwa ṣetán láti change things a máa sórí ọgbọ́n di pàpàtẹ tán máa fi panu òjò ń pa gbogbo ọjọ́ máa pẹ́ oúnjẹ sí lọ òràn pátákó tí kì í jẹ́ kẹ́sì oṣù kú àti gba ìwáṣẹ̀ làwọn bàbá wa ti kọrin ọgbọ́n èwo dé akọrin ìwòyí tẹ́fẹ́ máa bójú èlò tẹ́lẹ̀ àwọn àgbà máa ń sọ wípé ní tó bá dá mi síwájú òun ni ó tẹ́lẹ̀ tútù ẹ̀ bá tiẹ̀ wo sakún ẹ̀hún tẹ́lẹ̀ ní gbígbẹ́ tẹ́sẹ̀ bá wá jẹ mọ́lẹ̀ ẹ̀ tó máa bẹ́ lùgbẹ́ àwa máa kọrin fáwọn ẹlẹ́kọ̀ọ́ tó máa fi ṣe a tún máa kọrin fún tọ́ọ̀sì tán lè jẹun sókè pẹ̀lú àwọn oníjó kọrin bí sára rìn dín láì ṣe ti wèrè èmi ti ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá mo kí yọ bí ọ̀tún òwúrọ̀ akọ́jí gẹ́gẹ́lẹ̀ láì gbé ní péjì àwọn abódì bèbè wọ́n tún ṣípẹ̀ báwọn ewé gẹ́jì jọ máa ṣeré. Ìgbà yẹn ni mo gbà pé ọ̀rọ̀ indọ́sírì yìí ó ti di ti wèrè. Ó ti di ti wèrè. Ó ti di ti wèrè. Ọ̀rọ̀ indọ́sírì yìí ó ti di ti wèrè. 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 Àpèyìn lóyún kéke wọ́n ń sáré kígbe láì wòye ètè ẹ̀fẹ̀ tẹ̀sẹ̀ kéèṣe ẹ̀ wá sọ̀rọ̀ bí èwe. Ó ti di ti wèrè ọ̀dọ́ kan tí kò ṣiṣẹ́ ṣe èyí bó sókun dèrè ló wá dìran àwòdẹ̀tẹ̀ ò bá fèwé ṣe béèrè kó má padà wá ti ṣe. Ó ti di ti wèrè àfilé lẹ́sùn gbàgede ó bẹ̀yìn bó fèrèsé ó ti wájà lù gẹ́gẹ́lẹ́ kùtùkùtù òwúrọ̀ akọ́jí gẹ́gẹ́lẹ̀ láì gbé ní péjì àwọn abódì bèbè wọ́n tún ṣípẹ̀ báwọn ewé gẹ́jì jọ máa ṣeré. Ìgbà yẹn ni mo gbà pé ọ̀rọ̀ indọ́sírì yìí ó ti di ti wèrè. Ó ti di ti wèrè. Ó ti di ti wèrè. Ọ̀rọ̀ indọ́sírì yìí ó ti di ti wèrè. Ó ti di ti wèrè. Ó ti di ti wèrè. Àgbọ̀ Yorùbá lè lé kì í ṣe rẹ̀gẹ̀lẹ̀gẹ̀ ní kí kọ́pẹ́ kéèkó lé Christy K the golden producer King of Near Entertainment.